ló wà nínú 99 constitution ìwé òfin 99 àwọn wo ló ń kọ kò ṣẹ̀yìn Ọbásanjọ́ kò ṣẹ̀yìn àwọn jagunjagun àná pé nígbà tí àṣírí ogun yìí jáde mo wádìí láti bí ìjẹta tán ti sọ tí Ọlọ́run ti fi ìdí kíní wọn mi mo wá pé ènìyàn kan ènìyàn ní dáàdì òun òwò láti jọ tí owó yẹn ti rí ìmáàmì ibi tí ogun ti bẹ̀rẹ̀ sí ja ilẹ̀ Yorùbá tá a ṣàṣùpara rẹ̀ o 200 naira tá a gbé síta ibi tán ti sáyìn Ọbásanjọ́ where are you bàbá tó lọ kú nínú àwọn Afẹ́nifẹ́re where all of you ibi tẹ́ ẹ ti jẹ dòdò tí dòdò bá yé yín jẹ́rìí o sọ yìí they will started threatening me mi ti sọ pé mi ìfẹ́ máa sọ àwọn àṣírí ọ̀rọ̀ wọn náà but I know they will started threatening me as from this night immediately I know when I drop this program they will still come again ó ti táṣìírí omi má mi wà nígbà tán ṣe owó yìí àwọn Afẹ́nifẹ́ bí níbo lẹ́wà àwọn Bánjọ tán kú lẹ́nu níbo náà wà níbo lẹ́wà ẹ̀sà where are you when they are making this money ọmọ Fúlàní gbé ògo Nàìjíríà kúrò lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ làbújá ẹ wo bí gbogbo yín ṣe ń kówó làbújá ń sìn gbogbo owó tẹ pa Àbújá náà kọ lọ ṣé ọ̀rọ̀ Ọlọ́run wá ṣe àbí òṣè ẹ wá Yorùbá Haúsá Igbo language ló wà bẹ́ẹ̀ ìgbà yẹn la ṣe papọ̀ àti ìgbà tán ti jọba lé wa lórí tán ti sọ pé a kì í ṣe kankan náà they are telling us that we are not the same today they are telling us that we are one Nigeria ṣé one Nigeria ni wá ṣé èdè wa ni wá kọ síbẹ̀ 500 naira lẹ́yìn ẹ̀ lárúbáwá tán kọ what is the meaning of this adérí ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ it's a critical something o it's a critical something o tó o bá ṣe ọ̀rọ̀ ìwé àti gbàṣẹ̀rí àláàyè they are coming fully because of this money out of this 3 money sir out of this 3 money ibẹ̀ lẹ ti tà wá ibẹ̀ lẹ ti gbé ṣẹ̀rí àwọlé this is the problem of 99 constitution ẹni tó gbọ́ program yìí má ṣàì share program is a powerful program try to share it for everybody gbogbo ẹni tó share program yìí ó ní fọwọ́ ìgbọ́mọ sí ó ní ṣẹ́rú. ọmọ yìí ìyá méje mẹ̀kúnnù ọwọ́ ọ̀ràn olóríire náà ni gbogbo rẹ̀ ti wá ìwọ gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán ìwọ mo kí gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ẹ̀ fi ń wò mí bíye ojú náà mi àfọ etí tí ẹ̀ fi ń gbọ́ mi etí náà mi àdí oréré bí iye létí yín mi àgbọ̀ ìyẹn olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo àgbáyé ìwọ mo tó mú wá sí etí gbọ́ yín bẹ́ẹ̀ òun mọ̀mọ̀ yanilẹ́nu mọ̀ ni ò kàyéfì ńlá mọ̀mọ̀ lọ́rọ̀ o nípa àṣírí ìyà ẹ̀jẹ̀ Nàìjíríà ìmọ̀mọ̀lá tó yí ká mọ̀ tó mú wá sétí gbọ́yìn ṣé rí fọ́nrán mo mú wá sétí gbọ́yìn yìí olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ̀yìn ọmọ Nàìjíríà ìwábí kan fìdílé kí n farabalẹ̀ gbọ́ fọ́nrán látòkè délẹ̀ ṣé rí gbogbo alágbára tó wà nídìí wọn fìyà jẹ̀wọ́ gan tẹ́ fìyà jẹ gbogbo rẹ̀ Nàìjíríà àti bàbá Ọbásanjọ́ àti gbogbo rẹ̀ gbogbo òfin fi lélẹ̀ ní constitution gbà ní ìwò àṣírí ọ̀rọ̀ ọ̀hún ti tú síta bẹ́ẹ̀ ṣé mo yí bẹ́ẹ̀ nìyẹn bá ronú jinlẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ Nàìjíríà àmọ́ yìí tí torílẹ̀-èdè èsè lọ bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó a lọ torá àmẹ̀kúnnù ìyà àmẹ̀kúnnù jẹ lórílẹ̀-èdè èsè kékeré ṣe rí ọ̀ràn tán olórí wa ọ̀ràn tán mẹ́dá ṣe rí ọ̀ràn mẹ́dá lókè àmẹ̀kúnnù lè forí kó yà rẹ̀ torí bọ́n ṣe yáwó bẹ́ẹ̀ ṣe gbogbo rẹ̀ ìwọ ọ̀rọ̀ ń dẹ̀ ti pẹ́ èèṣe ní èsànà náà àmẹ̀kúnnù ti jìyà lórílẹ̀‐èdè ìgbọ́ torí gbogbo bọ́n ṣe sọ pọ́n yà yáwó ni wọ́n yà àṣekínní kan owó mọ́ gbígbọ́ làgbọ́pọ̀n olórí wa mọ̀ yáwó àmọ̀mọ́ bọ́ mọ̀ ṣe sowó owó wọn mọ̀ kan mẹ̀kúnnù ìwọ gbogbo rẹ̀ ni a gbọ́ nínú fọ́nrán bí wọ́n ṣe mófin ń kalẹ̀ tẹ́sẹ̀ fòfin jíye aráàlú níyà tẹ́sẹ̀ mófin jẹ àwọn mẹ̀kúnnù níyà ìgbọ́ gbogbo rẹ̀ náà ni a gbọ́
ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ọ̀rọ̀ mọ̀mọ́ kì í sínú fọ́nrán o ṣe rí kódà nínú fọ́nrán bàbá Ọbásanjọ́ gan ọ̀rọ̀ kan náà níbẹ̀ ọ̀rọ̀ kan gbogbo olóríire a níbẹ̀ torí àwọn ọmọ ìjọjọ mú òfin kalẹ̀ nígbà alágbádá mọ́ ni o ìwọ ìyẹn á gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ nínú fọ́nrán ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀mí fìyà jẹ pátá ni a gbọ́ nínú fọ́nrán yẹn ọmọ Nàìjíríà kẹ́nìyàn dẹ̀ yà ṣiṣẹ́ kó dẹ̀ yà dàbí aláìsí lórílẹ̀‐èdè kí wọ́n láǹfààní pé ṣe lájọ ní Nàìjíríà hàn kàǹkan dẹ̀ àjàyé kàǹkan jẹ́ yàn tẹ́ dẹ̀ jayé àwọn péréte bíi yé ni àwọn tẹ́ wá jìyà ló pọ̀ jù ìyá mi jẹ mẹ̀kúnnù èso ń jẹ ebi mi pànìyàn èso owó. ṣùgbọ́n Ọlọ́run fúnra ara rẹ̀ wá sọ fún mi lálẹ́ pé bí ọdún o lọ sọ ohun tí mo rán ẹ gangan jáde fún gbogbo ayé. ok bó o bá rántí nínú ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa ń tẹ̀lé mi dáadáa mo sọ nípa ọ̀rọ̀ yẹn pé Muslim tickets lórí ọ̀rọ̀ ààrẹ ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló ń ṣe prógámù lójoojúmọ́ tán ní wọ́n ti bá Tinubu jà o Tinubu ọmọ ọkọ ni o nínú ìlú Haúsá o ó ti ṣe kinní kan o. Let me tell you the reality this night. Kò sí orílẹ̀-èdè tí a fẹ́ pè ní orílẹ̀-èdè tó jẹ́ pé one side government ni wọ́n ń ṣe. Tó bá ti jẹ́ pé one side government nǹkan kan wà ńbẹ̀. Ìdí tí mo fi sọ pé one side government ni pé tó bá jẹ́ pé ìran tìẹ ló bọ́ síbẹ̀ wàá kó ìran tìẹ síbẹ̀. Tó bá jẹ́ pé ìran àwọn ẹlòmíì ló bọ́ síbẹ̀ àwọn àtòkè ọya náà kó ìran wọn síbẹ̀. Àwọn apá kẹta ìjọ wo ni wọ́n kó ìran tiwọn síbẹ̀. Máa pín ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ yìí. Wọn ò tí ì ní oore ọ̀fẹ́ àti débẹ̀. Wo ìgbà tí àwọn ìran apá kẹta ti ń béèrè fún ìyapa kó tó di pé ilẹ̀ Yorùbá ṣẹ̀ wá dìde pé àwa náà fẹ́ yapa. Ṣùgbọ́n wọ́n wá wò pé ọgbọ́n wo ni wọ́n lè dá tí orílẹ̀-èdè yìí tí ó fi di ẹlẹ́sìn kan. Problem tí èmi àti rẹ̀ ń pariwo ìṣòro tá a jọ ń pariwo lójoojúmọ́ ni pé 99 constitution. Ṣùgbọ́n ṣé ìjẹ́ ìwọ béèrè pé kí ló wà nínú 99 constitution tó fa problem? Kí ló wà nínú 99 constitution ìwé òfin 99 àwọn wo ló ń kọ? Kò ṣẹ̀yìn Ọbásanjọ́, kò ṣẹ̀yìn àwọn jagunjagun àná. Ṣùgbọ́n nígbà náà tẹ́ ẹ bá wo owó wa I will show you sórí àwọn kan tí this program I want to do this night. This program tí mo fẹ́ ṣe lálẹ́ yìí mi ò I didn't body care. Wọ́n á fi àwọn ìpele kan wá lálẹ́ yìí. Ṣé rí lórí ọ̀rọ̀ currency of Nigeria? Ẹ gbọ́ mi lórí currency wa. Okay. I planning to do some. Okay. Thank God. No, wow. 100 naira. Let me check. Mo need the Nigerian 100 naira. Kí n tó wá wọnú àwọn ìran wọ̀nyí lọ. Okay. Let's start from the lowest money currency we have. Let's start from the lowest currency. This is 10 naira, Nigerian money. This is 10 naira. Okay. When you look at the 10 naira, very well, what cost it be? Naira mẹ́wàá. Are you with me now? 10 naira. When you look at the front, very well, there's not anywhere you can find it. Hausa, èdè Hausa náà wà ńbẹ̀.
naira goma, but there's not anywhere to only find the Lárúbáwá language. Are you with me now? Lárúbáwá languages pé wọ́n fi Arab pé wọ́n fi kọ 10 naira. There's no anywhere you can find it. This is it. Tó bá sọ pé wọ́n fi Lárúbáwá àbí èdè Hebrew àbí èdè Quran àbí kí ni máa ń pè é wọ́n fi kọ́ sí, you cannot find it in 10 naira. Are you with me? Because do you know the reason? Share my reason. Please, I want everybody to quote me. Go and search it. Lóòótọ́ ni wọ́n ya àwọn Yorùbá Fúlàní sẹ́yìn ẹ̀ o. Ṣùgbọ́n kò sí ibi kan àjọ ń wò báyìí náà ni o. Àjọ ń wò náà ni o. 10 naira, Central Bank of Nigeria, lẹ́yìn signature. You cannot find it in anywhere of 10 naira that you can saw that they write àwọn èdè Lárúbáwá. See, tó bá jẹ́ pé mo karọ́, find it and tell me. DM mi àbí kó wá sínú inbox mi kó wá fún mi ní signature of that place. Okay, ta ni wọ́n yà sí? What is the name of the person tó yà sí? Ta na yà sí? Who is this? Ọmọ ìlú bo? Ta ni eléyìí? That is the question. If you know, write it outside. Kò sí ibi kan tí wọ́n kọ Lárúbáwá sí. Mo fẹ́ mú confirmation kan jáde mẹ́rin. Followed by 20 naira. What I call it? Lẹ́yìn ẹ̀ ogún náírà. Ẹ jẹ́ ká wá wò ó. Yorùbá wọ́n kọ 20 naira. Wọ́n kọ Muritala. Muhammad Muritala lórúkọ ẹni tó wà náà ẹ̀. Oya, when you look at the back, wọ́n kọ Central Bank of Nigeria. Naira Asiri. Naira Ìràbọ̀. Ogún náírà. Ọ̀rẹ́ o, ẹ ti rí. Naira Asiri. Naira Asiri. Wọ́n dẹ̀ kọ ogún náírà. Lẹ́yìn ẹ̀ wọ́n kọ Naira Ìràbọ̀, that is 20 naira. Wọ́n dẹ̀ kọ ní English fún àwọn colonize 20 naira. 20 naira. Okay, ká wá sọ wípé Muritala ló wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́, where do you find it that they write Lárúbáwá languages in this money? No way to find it. Miss, we are in 3. Hello, we have dialects. A ní èdè mẹ́ta tá à ń sọ ní Nàìjíríà. Hausa, Yoruba, Igbo. In 20 naira, this is first money. Ó dùn mí pé kò sí àwọn 5 naira mọ́. This is first money we can to modernize ẹ̀ sí ilé. Àwọn owó tí wọ́n bẹ̀rẹ̀ sí ná nígbà tán colonize wa rèé 10 naira, 20 naira. In that old constitution tá ń lò ní ayé ìgbà tí àwọn tán pín wa sọ́nà mẹ́ta. Kò dẹ̀ sí nǹkan kan tó jẹ́ ọ̀rọ̀ Lárúbáwá nínú àwọn owó wọ̀nyí. Nígbà tí ò bá ti sí nínú àwọn owó méjèèjì, ibo ni ṣẹ̀ríà ti wá dé? I'm coming. Má kánjú. After that, we going to 200 naira. This is where problem started. Daddy, mommy, this is bọ́lọ́run ṣe tó fún mi rèé o. O ni mo ṣe ń tó fún wa yìí. Mi ìmọ̀ báyà ẹlòmíì ti tó bí mo ṣe tó yìí. Mi ìmọ̀. Ṣùgbọ́n Ọlọ́run pè mí jókòó. Ó fi ìran yẹn wọ̀n mí pé nígbà tí 10 naira tán create tóun fún wọn ni tí ó ní ọgbọ́n láti ṣe owó. 10 naira, ẹ dákun mo bẹ̀ wá, ẹ jẹ́ ká jọ wò ó. Nothing like a Lárúbáwá languages in this money.
this 20 naira kò síbi tí èdè lárúbáwá wà ńbẹ̀ ẹ jẹ́ àjọ yẹ̀wò dáadáa ẹ jẹ́ àjọ yẹ̀wò 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 ẹ jẹ́ àjọ yẹ̀wò. That is where I need 100 naira mi ò rí 100 naira. Check your first name with your 100 naira there. You need 100 naira. This is 200. Maybe I'll find 100 naira. But 200. This is where Larubawa is. Where do you find it? Where the 200 naira? Tẹ́ bá wo 200 naira. Ibi tá ti bẹ̀rẹ̀ wàhálà rèé o. Daddy mami. Ibi tí Fúlàní ti ń bọ̀ wá rèé in Nigeria. This is the cow. They are now telling us, tẹ́ bá wo mini, God told me that kòkó, iṣu, obì yín, màlúù ti borí ẹ̀. Màlúù ti ṣíwájú ẹ̀, wọ́n ti kó wọn sẹ́yìn. Look at it very well. Wọ́n kó màlúù yẹn síwájú ẹ̀ pé màlúù is coming. God bless you. Look at 100 naira. Mi ò fẹ́ mi ìfẹ́ dá wa lágara lẹ́ẹ̀kan ni. But thank God, wọ́n ti bá mi assist mi. Wọ́n ti bá mi mú 100 naira jáde. Jẹ́ rí pé mi ò parọ́ fún ẹ. This is it. Where do you find Lárúbáwá languages? Àwọn owó mẹ́ta ní ìbẹ̀rẹ̀ Nàìjíríà. When you are calling Nigeria, rí Nigeria. Ọlọ́run sọ pé nígbà tó o ṣì wà pẹ̀lú orílẹ̀-èdè yìí o, tó o ṣì ń jẹ́ Ọlọ́run orílẹ̀-èdè yìí, o tó ń kọ́ owó mẹ́tẹ̀ẹ̀ta yìí. Owó 10 naira, 10 naira, 20 naira, 100 naira, which is Awólọ́wọ̀ inside. Ibo ni wọ́n kọ́ sí èdè Lárúbáwá. Ajé olókun asọ̀rọ̀ dayọ̀ olówà lẹ́yìn olélé ajé. This is our money. This is money. This is ajé olókun. This is ìlú. This is our mẹ́tẹ̀ẹ̀ta. Bá a ṣe ń jó báwọn obìnrin wa ṣe ń jó náà yà sí. Wọ́n dẹ̀ ya bàbá Awólọ́wọ̀ síbẹ̀. Nàràzúkúwe ni wọ́n yà sí 10 naira. Múrítàlá ológun náà yà sí 20 naira. Kò sí èdè lọ wò ó wọ́n check it very well. Bóyá o ní òdì sílé, wò ó níwájú àtẹ̀yìn kẹ́rò pé bóyá Ọlọ́run mi tó sọ nǹkan fún mi. Mami, I will never ní tí iṣẹ́ kí ẹ rí. Ní owó bẹ̀rí láyé mi. Pé ṣé owó yìí pé wọ́n náà máa ń kọ Lárúbáwá sí owó. Ọlọ́run wá sọ fún mi pé kí n wò. This is where the problem started. Ìyàwó ni wọ́n ṣe 200 naira. That is constitution 99. Ẹgbẹ́ 200 jáde. Wọ́n àgọ́ go it. Kí ló wà bẹ́ẹ̀? This is the problem of 99 constitution. This is it. This is it. Ibi tí wàhálà ti dére o. Ibi tí ọmọ Yorùbá tí wọ́n ti sọ agbára nù rèé. Ọlá lélẹ́yìí, ẹ jẹ́ ká jọ wò ó. 200 naira, ẹ jẹ́ ká wò wájú. Ẹ jẹ́ ká wò níwájú. Ẹ jẹ́ ká wò níwájú. Ó yá. Ẹ jẹ́ wò. Ẹ jẹ́ wò. Central Bank of Nigeria. 200 naira. Okay. Ẹ jẹ́ wò. Ibo ni wọ́n kọ èdè Yorùbá sí. Ibo náà kọ èdè Hausa sí. Ẹ jẹ́ wò tí wá tẹ̀yìn. Please help me check Nigeria money 200 naira. Where's Yoruba languages? Where's Hausa language? Where's Igbo language on this money? Hallelujah. Where gbogbo wọn dé dákẹ́ adẹ̀wò owó yìí o 200 naira yìí ìnẹ́bí àsìkò ẹ̀ àbí kí náà yà sí aláàjì Tafawa Balewa Bello Tafawa Balewa náà yà sí sá ta ni ẹni náà Fúlàní wọ́n dẹ̀ ti kó kòkó wọ́n kó sẹ́yìn Ọlọ́run ní wọ́n kó kòkó wọ́n kó iṣu
ẹ kó iṣu síwájú màálù, ẹni màálù ò ní jẹ. Mọ́mì máa ṣe ọ̀rọ̀ yìí, mo ń bọ̀ ń bẹ̀ ni o, mo fẹ́ sọ reason tí gbogbo yín kan pé a ti gba sẹ̀ríà lọ yẹn, ẹ ti gbà wọlé tipẹ́. Ibi tí wàhálà ti dé nìyẹn o. I'm talking about this 200 naira now. Please, Nigeria, we are spending, we are signing Arab country to our country. Can I remember you? What I mean by that? Ẹ máa gbọ́ mi ní sórí analysis tí mo ṣe fún ẹ, o ló fẹ́ kó lè gbọ́ mi yé ni mo ṣe ń ṣe, daddy àti mami. Okay, look at it. Ẹ má bínú. Kódà mo mọ̀ pé àwọn alágbára Nàìjíríà ń wò mí báyìí pé bọ̀bọ́ yìí ti lọ tú àṣírí, máà ní ti lọ tú àṣírí ogun jáde. Èmi kọ́ mo tú àṣírí ogun, Ọlọ́run ló pè mí, òun ló dẹ̀ rán mi níṣẹ́. Tó ní kí Tinubu, Bọ́lá Ahmed Tinubu, àtọmọ Yorùbá gbogbo, mo máa sọ ohun tí Ọlọ́run ní kí n sọ nípa Tinubu lálẹ́ máa sọ fún yín. Tí ò gbọ́dọ̀ ṣe, tó bá ti ṣe ó tà wá nìyẹn o. Tó bá ti ṣe gbogbo bá ṣe ń pariwo di asán nìyẹn. Okay, mo ń bọ̀ bẹ́ẹ̀. Sir, look at this 200 naira o. Ní ẹ̀yìn ẹ̀ wá kọ́ sí, wo wájú eléyìí o. Kò síbi tí wọ́n kọ́ sí, wọ́n kọ́ nǹkan kan. Eléyìí náà, bá ṣe kọ́ náà nìyẹn. Ẹ jẹ́ ká wo ẹ̀yìn ẹ̀, look at the back. Ẹ jẹ́ ká wo ẹ̀yìn ẹ̀, bóyá mi ò dẹ̀ ríran dáadáa ká tan torchlight. Mi ò rí o. Ẹ dákun, mi ò rí o. Okay, ẹ jẹ́ kí n ṣe báyìí. 08257455803 08257455803. When you have 200 naira, please call me. Kó má jẹ́ mi nìkan, lórí WhatsApp only. Kó má jẹ́ mi nìkan. 200 naira. Ẹ dákun ṣá kọ Yorùbá 200 naira. Igba náírà. Kí ni ní Yorùbá? Kí ni ní Hausa? I saw 200 naira in the bank and Central Bank of Nigeria. Lẹ́yìn yẹn, mo tún rí orúkọ ẹni tí Alhaji Sir Abu Bello, ó dẹ̀ kọ nǹkan tá kọ síbẹ̀. The next thing, signature. Where do you see, hallelujah, where do you see Yoruba, Hausa, and Igbo languages? Fulani, that is where they believe. Olele, can you read it? What is this? Ilele, do you see it? Mo mọ̀ pé nígbà tí àṣírí ogun jáde, mo wádìí láti bí ìjẹta tán ti sọ tí Ọlọ́run ti fi ìdí kíní wọn mi. Mo wá pé ènìyàn kan, ènìyàn ní dáàdì òun òwò láti jọ tí owó yẹn ti rí, ó dẹ̀ ń ṣiṣẹ́ ní báǹkì, ó lóun òwò bẹ̀rí. Mo wá ní ta ló ń kíní ẹ wo owó Nàìjíríà. Ok, kí náà kọ yìí, kí ni eléyìí? That is 200 naira. Ṣé Nàìjíríà jẹ́ ẹlẹ́sìn kan? Ẹ dákun, ní Yorùbá, ṣé ó wà Yorùbá wà mí? Hausa wà mí? Igbo wà mí? We are spending it now. This is Lárúbáwá money. This is in tó sọ Nàìjíríà di Muslim country. This is what tó mú Nàìjíríà tó di ẹlẹ́sìn kan rè. Ẹ kó tì mí tẹ́ bá ní rárá. Mo ti pe nọ́mbà jáde, ẹ pè mí ní báyìí 08257455803. Oya, this is 100 naira. Bá mi pè wọlé kẹ́ẹ̀kàtà dáhùn dáàdì. Ẹjọ́ kò rí bẹ́ẹ̀ sà. Àbí dáàdì, èmi gan òwò, mo kàn fẹ́ kẹ́ ẹ pè wọlé ni kí lè láàrin ìṣẹ́jú kan kí lè wá continue. Dáàdì mami, ibi tí ogun ti bẹ̀rẹ̀ sí ja ilẹ̀ Yorùbá tá a ṣàṣùpara rẹ̀ o 200 naira tá gbé síta. Ibi tán ti sáyìn Ọbásanjọ́, where are you? Bàbá tó lọ kú nínú àwọn Afẹ́nifẹ́re, where all of you? Ibi tẹ́ ẹ ti jẹ dòdò tí dòdò bá yé yín jẹ́rìí o, olórí owó rẹ̀. Now we are going to 500 naira. We are going to 500 naira now before 1,000.
I said we are going to 500 naira. Let me look for 500 naira. Bring 500 naira outside. 500. 500. Thank you. 500. Okay. Àti ná 500 the ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ni. Look at it. 500. 500. Yabi, 500. Can you tell me where the right Hausa language, Igbo language, and Yoruba language anymore? This is it. Can you imagine? Ẹ jẹ́ ká wo èdè yìí. Ẹ jẹ́ ká wo èdè yìí. Sí èdè yìí. Nǹkan kọ yìí. Ẹ dákun, ṣé ó yàtọ̀ sí ara wọn? What is the meaning? Ẹ dákun, èdè yìí, Lárúbáwá yìí. Mo mọ̀ pé tí mò ń sọ yìí, they will started threatening me. Mi ò ti sọ pé mi fẹ́ máa sọ àwọn àṣírí ọ̀rọ̀ wọn náà. But I know they will started threatening me as from this night. Immediately I know when I drop this program, they will still come again. Ó ti táṣìírí omi. Mami, kí ló lè? Are you with me now? Ṣé ó yàtọ̀? Okay, ká sọ pé lè 200. Ṣé 200 náà tó lélẹ̀? Kí ni mí nìyẹn? Èyí tẹ́ ẹ mọ Lárúbáwá kà, ẹ dákun ẹ lọ wo 500. Okay, look at Nigerian 500. Oh my God, Central Bank of Nigeria. Ibo ló ti rí. Kò sí nǹkan kan. Kí ni wọ́n yà? Wọ́n yà bí wọ́n ti ń kó epo yín lọ pa. This is why they will sell all Yoruba and Hausa, Igbo and Yoruba property. Epo wa lélẹ̀, àwọn ọmọ máa kó lọ. Epo wa lélẹ̀, wọ́n máa kó lọ. Níbo lẹ wà nígbà tán ṣe owó yìí? Àwọn Afẹ́nifẹ́ bí níbo lẹ wà? Àwọn Bánjọ tán kú lẹ́nìí, níbo náà wà? Níbo lẹ wà? Sir, where are you when they are making this money? Now, this is Nigerian constitution. How can we change it to return to these languages? This is how the problem started, sir. This is problem. Look at it in the back. Asiri, sir. Ó wà ńbẹ̀. Mi ò parọ́ fún yín. Even when you look at the tó bá wò sàlẹ̀ yìí, mẹ́tẹ̀ẹ̀ta náà kọ sábẹ́. Ẹ jẹ́ ká wá wo ti eléyìí. Ẹ jẹ́ ká wo ọ̀rẹ́ omi orí o. Ẹ jẹ́ ká tó wo ìgbóná kọ́ sí. Nowhere to find it o. Kò sí ibi tán kọ́ sí. Daddy, kò sí ibi tí wọ́n kọ. Ẹ gbọ́ èdè tí wọ́n kọ yìí. 100 naira. Wọ́n kọ́ síbẹ̀ gàdàgbà kà á. Wọ́n kọ́ sí wàsó. Wọ́n kọ́ síbẹ̀ olélẹ̀. Òfu. Ẹ jẹ́ kà síta. I will read it outside. Máa paná sí. Máa kà síta. Ó wẹ́ lójú mi. Ṣùgbọ́n I will read it outside. Olélẹ̀. Náírà òtúnárì. Ogún náírà. Náírà dèrí. Wọ́n kọ́ sẹ́yìn, wọ́n dẹ̀ tún kọ́ sí ọwọ́ iwájú ẹ̀. Ẹ ti gbọ́? Wọ́n kọ́ sí 100 naira, kò sí wàhálà lórí ẹ̀. Wọ́n kọ́ sí 100 naira, mo sọ fún ẹ. 100 naira wọ́n kọ́ sí, but kò sí nowhere to find it. Ẹ wò dáadáa. There's not anything you can see as Lárúbáwá languages nínú owó yẹn. O lè rí sà. O lè rí because àwọn Awólọ́wọ̀ sì wà nígbà náà. Wọn ò tọwọ́ bọ̀ gbọ̀kúbọ̀ 100 naira. Èdè mẹ́tẹ̀ẹ̀ta là ń sọ náà kọ síbẹ̀. Eléyìí 100 naira. Èdè mẹ́tẹ̀ẹ̀ta tá ń sọ náà kọ síbẹ̀. Ogún náírà. Èdè ilẹ̀ Yorùbá, èdè Ìgbò, èdè Haúsá náà kọ síbẹ̀. Bí ó ti jẹ́ Múrítàlá ló wà ńbẹ̀, there's nothing like Lárúbáwá in this morning. Eléyìí kò sí Lárúbáwá kankan nínú ẹ̀. Ẹ lọ kà á. Yorùbá, Haúsá, Igbo language ló wà ńbẹ̀. Ìgbà yẹn la ṣe papọ̀.
àtìgbà tán ti jọba lé wa lórí tán ti sọ pé a kì í ṣe kankan náà. They are telling us that we are not the same. Today, they are telling us that we are one Nigeria. Ṣé ní one Nigeria ni wá? Ṣé èdè wa ni wá kọ síbẹ̀? 500 naira lẹ́yìn ẹ̀ lárúbáwá tán kọ. What is the meaning of this? A dẹ̀ sọ pé a fẹ́ ṣẹ̀ríà. And we are spending this money. I know. People theory ọ̀rọ̀ tí mo sọ lálẹ́, it's a critical something, no? It's a critical something, no? Tó o bá ṣe ọ̀rọ̀ ìwé àti gba ṣẹ̀ríà láàyè, they are coming fully because of this money. Mi ò dógúnlẹ̀, but mo sọ tí Ọlọ́run rán mi. Pastor, wòlíì gbogbo yín lẹ gbà. Ẹ̀yin àwọn mùsùlùmí kà ń fi yín ṣe yẹ̀yẹ́ ní ẹ̀rí tán fi sọ pé owó mùsùlùmí lẹ̀ ń ná. Owó àwọn Fúlàní lẹ̀ ń ná. Àwọn náà lówó tá a ná the highest money. Àwọn náà ní the money that we are spending. Central Bank of Nigeria ẹ ti ya mọ̀mú ẹ ti rí 500 naira. Share this program. Lẹ́yìn yẹn ohun tó tún rèé. Can you imagine? Òun rèé o. Àbẹ́ ẹ̀ṣẹ̀ lárúbáwá rèé. Ẹ bá mi wá níbo ni Yorùbá language wà bẹ́ẹ̀. Níbo ló wà? Ìtàkọ́ sí 5, ìtàkọ́ sí 10 naira, ìtàkọ́ sí 100 naira, ìtàkọ́ sí 20 naira. Níbo ló wà? Lára 200. This is 200. Let's look at it very well. Mami ó lè pè mí wọlé tó bá wà tó bá ní evidence ibi tó wà. Pè mí wọlé kájọ wò ó. Àbí ẹ jẹ́ kí n tún tan náà kí n tún wò ó. Ẹ mọ̀ pé afọ́jú làwà tá a bá rí iná dáadáa a lè má rí nǹkan. Hallelujah o. Òrè mi ò rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o. Mo gbé sí dáadáa o. Bóyá mi ò lògò mo dẹ̀ lògò. Oya ó lè pè wọlé sórí WhatsApp mi. Mo fẹ́ kó confirm bóyá ó ti yàtọ̀. Màá wá ṣàlàyé ẹ̀ fún ẹ. Mo sọ fún ẹ mo ní this cow wọ́n ti kó kòkó lówó lẹ́yìn wọ́n kó sẹ́yìn nothing like kòkó anymore. Wọ́n kó iṣu àti kínní wọ́n kó síwájú màálù kí màálù máa bọ̀ wá kó wá jẹ. Mo sọ́mọ́rì ẹ̀ fún ẹ. Màálù ti kọjá kòkó ò wúlò mọ́. Iṣu àti àwọn nǹkan tá à ń gbìn màálù tí ń bọ̀ ń bẹ̀ fẹ́ wá jẹ oúnjẹ màálù náà pé Fúlàní. Okay, that is for 200 naira. Yes sir, this is 500 naira. God told me that see this river but you didn't understand. Ó kà wò pé wọ́n kó epo lọ wọ́n sọ fún wa wípé wọ́n kó nǹkan wa lọ Azikwe wọ́n kó ẹrù wa lọ. Wọ́n ṣe kí ni o wọ́n kó àyànmọ́ wa wọ́n ti kó lọ ti kó sórí omi wọ́n ti ponú wa dànù. Okay, let's go to for 1,000 the largest currency in Nigeria. Oya ẹ jẹ́ ká wá wò eléyìí náà wá kọ dáadáa. Èmi àtàná sí o. That is Fúlàní àti Dr. Clement nígbà tán kọrúkọ àwọn méjèèjì sí wọ́n fi tù ní jẹ́ ní àwọn tí wọ́n kọwọ́ bọ̀wé. Ẹ jẹ́ ká tún wọ ẹ̀yìn ẹ ti rí wọ́n ti sọ fún wa pé Àbújá lọ̀gá Àbújá ibi tí ó padà jẹ́ orí gbogbo wa náà náà lè ti dórí wa ibẹ̀ kọ́ ní gbogbo yín lọ sìn. Ẹ gbé ògo ọmọ Fúlàní gbé ògo Nàìjíríà kúrò lẹ́kọ̀ọ́ ẹ gbé l'Àbújá. Ẹ wo bí gbogbo yín ṣe ń kówó l'Àbújá ń sìn gbogbo owó tẹ pa Àbújá náà kọ lọ. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run wá ṣe àbí òṣè? Ẹ wá wò ẹ jẹ́ ìtaná sí ẹ dákun níbo ni 1,000 tán kọ sí pé wọ́n kọ ọ̀tún Yorùbá tán kọ Haúsá tán kọ Ìgbò sí nínú owó wa kò sí. Ẹ wá wò ẹ jẹ́ kí n tún wo wájú o ìbò náà kọ sí. Wọ́n kà kọ orúkọ àwọn èèyàn síbẹ̀ ni kí náà fi kọ́ 1,000 naira adẹ́kọ̀ Arab country Arab language sí 3 currency biggest 3 currency 1,500 200. This is the money that you just doing out of this 3 money, sir. Out of this 3 money
ibẹ̀ lẹ ti tà wá, ibẹ̀ lẹ ti gbé ṣẹ̀ríà wọlé. This is the problem of 99 constitution. Ṣùgbọ́n náà ẹni ká lọ jókòó kárí brand ká ṣe gbá, àfi tẹ́ ẹ bá padà sí àyè yìí, àfi tẹ́ ẹ bá padà sí àyè yìí o. Tinubu, Ọlọ́run sọ fún mi pé, ẹ bá mi sọ fún Ààrẹ Tinubu, Ọlọ́run sọ fún mi pé ǹjẹ́ ó ṣeé ṣe kán lọ yọ èdè yìí kúrò nílẹ̀ yìí Nàìjíríà, lọ yọ kúrò ní kọ́rẹ́nsì wa. Èdè if not so ẹ lè ṣẹ́gun Boko Haram. Ọlọ́run sọ pé òun ò mọ orúkọ nǹkan tán kọ yìí, èdè mẹ́ta, èdè ti kọ kọ́rẹ́nsì mẹ́ta. Ṣé ti rí nǹkan tí mo sọ? Gbogbo ẹni tó ń gbọ́ prógrámù yìí, má ṣàì share program. Is a powerful program. Try to share it for everybody, please and please. Mo bẹ̀ ẹ́, ṣé o ti rí? Mo ti bẹ́ẹ̀ sọ. This is mi ò bà owó jẹ́ o, but mi ò bà owó jẹ́. Next money mi ò bà jẹ́. Ẹ ti rí, ó ní ìtì dáadáa, mi ò bà owó jẹ́. EFCC bá sọ pé mo bà owó jẹ́. I'm just doing the analysis, sir. Nínú owó èdè mẹ́ta ló ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n kò sédè kankan ń bẹ mọ́ o. Èdè yìí ò kì í ṣe èdè wa. It's not our languages, Nigeria. We no accept this. Okay. Ó ti ṣe yẹn tán. Syria lọ. How many times Syria law came out in kí la fẹ́ pè, níbi tí wọ́n ti ń ṣe òfin, ẹ̀mélòó ni wọ́n ti gbé jáde tá ti sọ pé ká approve Syria náà. Tí n bá sọ fún yín nǹkan tẹ́ tí gbogbo èmi àti rẹ tá a jọ ń jiyàn lé lórí, ìkankan la jọ ń jiyàn lé lórí, òun ni pé kí ni, kí orílẹ̀-èdè yìí kó má di ẹlẹ́sìn kan, kí olúkúlùkù kó máa lọ nílọ. Ṣùgbọ́n Nigerian constitution ni wọ́n pariwo tán náà fẹ́ amend. Ṣùgbọ́n ẹ má tara yín jẹ. In tí wọ́n fi gbé ìjọba fún Shettima, gbọ́ dáadáa, in tí wọ́n fi gbé ìjọba fún Shettima àti pé ó pẹ̀lú constitution of pé ká sọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti gbogbo wa di ẹlẹ́sìn kan sá, láti lè jẹ́ kẹ́ sáìnì ṣẹ̀ríà. Ṣùgbọ́n lẹ́ni báwo ni ò ṣe ní ṣe ṣe? How do you want to do it? Ṣé ò ní ṣe ṣe? Nítorí pé ẹ̀yin fúnra yín ti ṣe kí ni o, owó tẹ̀ ń ná, gbogbo nǹkan tèmi àti ẹ̀ ń ná, owó tá a fi ń ra nǹkan, owó yìí owó ṣẹ̀ríà ni. That is why ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń bẹ̀ wá, a nílò àdúrà láti ṣe. Ẹ sọ fún Tinubu ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ lọ yìí, ẹni kó má lọ mọ́, kó má lọ fi wá sign, because ohun tí wọ́n gbé síwájú ẹ̀ nìyẹn pé tí ò bá ti lè ṣe kiri, tí ò bá ti lè sign ẹ̀ ká ṣe ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá, àwọn ò ní fún láyè láti di ààrẹ. Ohun agreement tí wọ́n dẹ̀ nìyẹn pé
àwọn máa sọ ilẹ̀ Yorùbá di ti ẹlẹ́sìn kan tí gbogbo ṣẹ̀ríà lọ àkáàkiri ó ló jẹ́ kí gbogbo àwọn ọmọ wọn kan lè máa ní orí ọ̀fẹ́ láti pariwo ohun tó jẹ́ ti ṣẹ̀ríà. Mo gbàgbọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ conversation bàbá yìí. On to that, Sharia is on our neck, and that is in the public space. 12 core northern states Sharia run. Now, can I ask you as I begin to close, which country in the world do you see two laws side by side running the country? Tell me any country in the world. The northern part is in penal code. The southern is ruled by criminal code. Two laws. And the only reason they have not pronounced Nigeria a Sharia nation, just one reason. They have not fully captured Southwest. And you have heard in the last few days, the Sharia fire in Southwest. Backed up from the Sultanate. An agenda is going on to Islamize this country. And it's not a hidden fact. To the outside world, Nigeria is a Muslim nation. Nigerian constitution is a Muslim constitution. Telling ourselves the truth, except we want to sleep. Please, I want it written down that God sent one of you to tell the truth. Whether we are going to be able to do it or not is left for us. But the truth is, except we put the sole of our feet in the governance of this nation, prayer is good, we continue to pray. Fasting is good, we continue to fast. Teaching moral is good. Let me just read this out to you. I have 1 minute 36 seconds. Sharia is mentioned in Nigerian Constitution 73 times. Islam 28 times. Grand Qadi 54 times. Muslim 10 times. In the Nigerian Constitution of 1999, as amended, as they used to say, I have told you that constitution should be trashed. It's a lie. There is no single mention of Christ, no single mention of Christian, no single mention of Christianity, no single mention of church. Then I ask you, is Nigeria a secular state? Is Nigeria a secular state? Constitutionally, Nigeria is an Islamic state. I have told us we need, our educational system is Islamized. I remember the problem in Kwara. Some of us remember the problem in Kwara when Christian schools were taken over. And they asked the governor of Kwara State, you get to a school of 48 teachers, 40 are Muslims, only 8 are Christians. And those 8 are to teach BP. You get a church of 60 teachers, 55 are Muslims, only 5 are Christians. Then they asked the governor, is this fair? He said, I know it is not fair, but that was what I meant. That was what I meant. That's what is going on, sir. Please, let's wake up. This also we ought to do without leaving the others undone. Have you heard that? That is why I'm telling people this night that the problem we have signed the Sharia already. But people didn't believe. When people came to my house, a Christian people, Christian association, some people come from their different places asking me, Omo Yoruba, kí l'Ọlọ́run bá sọ lórí ọ̀rọ̀ Sharia tá ń gbé wọ̀. I was so loud. Mo rẹ́rìn-ín, mo wá wò. Mo ní sáà, ṣé Ọlọ́run ò fi hàn yín látọjọ́ ìpè ẹ̀yin náà ti wà nínú ẹ̀yin tó ti ná tẹ́ ti ń gbádùn nínú Sharia. Nigeria is not Christian or herbalist something. We have conquered. They have conquered us. Since when they have created 200 naira, 500 naira, and 1,000 naira, nobody look at it. Sir, nobody look at it in today. Except I'm telling you this night. Bí mo dẹ̀ ṣe ń bá ẹ sọ lálẹ́ yìí, ẹlòmíì ṣe iye rẹ̀ ṣe ń ṣí sí ni. Ohun tí mo sọ lálẹ́ yìí, iye ẹlòmíì ṣe ń ṣí sí ni wọn ò wó débẹ̀ rí. That is why mo fi ń sọ fún ẹ pé lọ ṣí ẹ tí gbogbo wa bá jọ pariwo síta
Tinubu á káwọ́ ọmọ ẹ̀ ó tì sí yìí kẹ́ ẹ̀ kọ́kọ́ pariwo ni it's coming back in second time tó bá dẹ̀ wá ṣẹ̀ríà lọ yìí náà fẹ́ fàlẹ́ lọ́rùn pé kó lọ sáìn ẹ dàpọ̀ èèyàn ọmọlẹ́ Yorùbá Ọlọ́run ní kí n sọ fún wa pé ọwọ́ wa la máa fi tún ìwà ara wa ṣe ẹ jọ̀ọ́ gbogbo ọkàn tó gbọ́ mi ẹ jẹ́ ká dìde fún ìrìn àjò yìí o láì jẹ́ pé a tún fẹ́ ṣerú tí àwọn ọmọ bá wa lọ ṣe ní United Kingdom kí àkókò wọn tó dé hallelujah that is why ẹ pariwo Tinubu síta wọ́n fẹ́ lọ sáìnì ṣẹ̀ríà lọ wọ́n ti kọwọ́ bọ̀ wọ́n ti jẹ́ kán mọ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta owó mẹ́tẹ̀ẹ̀ta 200 naira 500 naira 1000 naira is their money owó wọn ni pé ẹ ti sáìnì ẹ̀ mọ̀ ṣù wọ́n bọ̀ lọ́la I have message for Bakitoye but tomorrow morning I will come and drop the message may God bless you I still remain Ọmọọba Abíọ́dún ẹ má sáìn ṣẹ̀ríà ẹ sọ fún Bọ́lá Ahmed ọmọ Tinubu pé kó má palẹ̀ Yorùbá run kó má sáìn ṣẹ̀ríà lọ torí pé ó fẹ́ lọ sí ipò kejì tí wọ́n bá fún ní ipò kejì kó jókòó ẹ̀ dànkó fi ilẹ̀ Yorùbá sínú abẹ́ ogun bí o bá fi wá sínú ogun èpè ní pòlè ilẹ̀ dídà ní ìdọ̀rẹ́ o ẹ wo bàbá yẹn ní Afẹ́nifẹ́re ó wọ̀ ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú ṣé kò ti lọ ẹ̀yin bàbá ìkàwé pẹ̀ ṣe máa jáde láyé nìkan ní orúkọ Jésù. ìwọ ìmọ̀fọ́ ọ̀rọ̀ gi gbàgbé ń subscribe sórí ètò lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú mi àti fáfà níyìn títí subscribe sórí ètò kí n subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ilé yìnbó pè ní notification bell ìmọ̀ tẹkiní aago kí wọ́n notification bell yín sílẹ̀ ó mọ̀ láta lólobó lóòrèkóòrè tá a bá tó ti mú fọ́nrán wá sórí ètò fún yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwọ ìṣe fọ́nrán lọ́gbọ̀n lọ́gbọ̀n kó kan gbogbo ọmọ Nàìjíríà gbogbo ẹ̀mí fìyà jẹ wá lórílẹ̀‐èdè ìlú ìmọ̀sẹ̀sẹ̀ ìjìyà mọ̀ sí o gbogbo ẹ̀mí fìyà jẹ àmẹ̀kúnnù nílùú tó jẹ́ pé gbogbo rí ala ní orílẹ̀‐èdè tó jẹ́ pé gbogbo rí aná là lórílẹ̀‐èdè kàǹkàn dé àjọrò ìwọ kí n ṣe fọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n kọ́ mẹ́hùn yín náà bá fẹ́ sọ ṣùgbọ́n kí n farabalẹ̀ gbọ́ fọ́nrán o kí n gbọ́ látòkè délẹ̀ yín náà bá fẹ́ sọ sábẹ́ fọ́nrán kí n sọ sábẹ́rẹ́ kí n ṣe fọ́nrán kí n láìkẹ̀ kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ́ lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú mi àti gbogbo wa ìwọ orílẹ̀-èdè àdá èdè mi àṣẹyìn rí ojú gbogbo rí abá bí iye ìlàsẹ ìwọ ìwáyà gbọ́ fọ́nrán lẹ́kùnrẹ́rẹ́ bí iye bí fọ́nrán ṣe lọ nìyí bí bá tún ṣe lọ lórí fọ́nrán bẹ́ẹ̀ àtúnjẹ́ kí a gbọ́.